Good day, everyone. Welcome to my page. My name is Bukoye Mary. I am a Yorùbá language educator. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi. Orúkọ tèmi ni Bukoye Mary. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá. So last week we talked about alphabet in Yorùbá language. Ní ọ̀sẹ̀ tó kọjá, a sọ̀rọ̀ lórí álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. So today we'll be looking at consonant. Lónìí, a ó máa wo kọ́nsọ́náǹtì èdè Yorùbá. As we all know that speech sound is divided into two, which are consonant and vowel. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé a pín ìró èdè sí méjì, èyí tí í ṣe kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì. So what is consonant? Consonant are sound produced when the organ obstructs the airstream. Consonant ni ìró tí a pè nígbà tí ìdíwọ́ wà fún èémí tí a fi gbé wọn jáde. So today we'll be looking at consonant and how to pronounce them. We have 18 consonants in Yorùbá language. A ní consonant méjìdínlógún nínú èdè Yorùbá. Àwọn ni bí, dí, fí, gí, ì, í, jí, kí, lí, mí, ní, pí, rí, sí, ṣí, tí, wí, yí. Àwọn kọ́nsọ́náǹtì èdè Yorùbá nìyẹn. They are 18 in number. Wọ́n jẹ́ méjìdínlógún. So today we'll be looking at the consonant chart. Consonant chart. Àtẹ kọ́nsọ́náǹtì. This is a way in which we know how to pronounce the consonant. Ọ̀nà tí a máa gbà láti mọ bí a ṣe lè pe àwọn kọ́nsọ́náǹtì wọ̀nyí òní yìí. So we'll be looking at ibi ìṣẹ́nupè, which is place of articulation. Ibi ìṣẹ́nupè, place of articulation. Afèjìètèpè, afèjìètèpè. Ó ní àwọn ìró tí a pè nígbà tí ètè méjèèjì tí ó pàdé. Irú àwọn ìró wo nìyí? Ó ní bí, bí. A máa rí pé ìgbà tí a pe kọ́nsọ́náǹtì bí, a rí pé ètè méjèèjì wa ó pàdé. Bí àti mí, mí, bí, mí, mí, mí. Ìgbà tí a pe mí, ètè méjèèjì pàdé. Èkejì ni afẹ̀yìnfètèpè, afẹ̀yìnfètèpè. Ó ní àwọn ìró tí a pè nígbà tí eyín òkè àti ètè ìsàlẹ̀ tí ó pàdé. Eyín òkè àti ètè ìsàlẹ̀ ó pàdé. Ó ní fí, ó ní fí, fí, fí. Afèrìgìpè, afèrìgìpè ní ìró tí a pè nígbà tí iwájú ahọ́n kan èrìgì wa. Ṣé a dá èrìgì wa mọ̀? Iwájú ahọ́n nìyí àti èrìgì wa. Irú àwọn ìró yìí ni a pè nígbà tí iwájú ahọ́n kan èrìgì wa. Ó ní tí, tí, dí, dí, sí, ní, rí, lí. A rí pé ìgbà tí a pe àwọn ìró yìí, a rí pé iwájú ahọ́n ó kan èrìgì wa. Afàjàfèrìgìpè. Ó ní àwọn ìró tí a pè nígbà tí iwájú ahọ́n kan àjà ẹnu àti èrìgì wa. Àwọn ni ṣí, ṣí àti jí, jí. Afàjàpè, afàjàpè ní ìró tí a pè nígbà tí iwájú ahọ́n àti àárín ahọ́n tí ó kan àjà ẹnu. Ó ní yí, yí, yí. Afàfàsépè, afàfàsépè ní ìró tí a pè nígbà tí ẹ̀yìn ahọ́n tí ó súnmọ́ bá àfàsé. Ó ní kí, kí àti gí, gí. Afàfàséfètèpè. Ó ní ìró tí a pè nígbà tí ètè méjèèjì pàdé, ẹ̀yìn ahọ́n sì súnmọ́ bá àfàsé. Ó ní pí àti pì. Èyí tí ó kẹ́yìn ni àfitónápè, àfitónápè. Ó ní ìró tí àfitónápè, ó ní à ń pè ní í, í. Àwọn bí a ṣe ń pe àwọn kọ́nsọ́náǹtì wọ̀nyí nìyí. In English language we have consonant charts, which are bilabial, fricative, affricative and so on. Bẹ́ẹ̀ náà ni a ṣe ní nínú èdè Yorùbá. Thank you so much. So don't forget to like my page. Don't forget to subscribe on my YouTube channel at Bukoye Mary, at Yorùbá language educator Bukoye Mary, and also follow me on Twitter. Thank you so much.